Emir ìlú Kánò Alhaji Sanusi Lamido Sanusi àti gómìnà ìpínlẹ̀ náà ọlọ́lá jùlọ Abba Yusuf wọ́n mà ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ kéékèèké tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ pàṣẹ pé kí wọ́n fi sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n jù wọ́n sí lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba àti ìdàlúrú tí ìjọba Tinubu tó fi kàn wọ́n. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ní ariwo ńlá sọ nígbà tí ìjọba Nàìjíríà tí wọ́n gbé àwọn afurasí 76 suspect lọ sí ilé-ẹjọ́ ní ìlú Àbújá lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba tó sì jẹ́ pé nínú àwọn 76 náà àwọn ọmọdé 32 32 minors ló wà nínú wọn. Kódà 4 nínú àwọn ọmọdé ọ̀hún wọ́n tún dákú ní ilé-ẹjọ́, èyí tó fa ariwo ńlá káàkiri Nàìjíríà pé báwo ni wọ́n ṣe ń fẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kan àwọn ọmọdé àti pé báwo ni wọ́n ṣe ń ṣe àwọn ọmọdé tó ń jù wọ́n sínú ẹ̀wọ̀n àgbàlagbà nígbà tí àwọn ọmọdé wà tó fi wá di pé àwọn ọmọ náà rò ń jẹjẹ wọn lọ ń dákú ní ilé-ẹjọ́. Ẹ sì rántí pé ìwọ́de láti tako ìjọba burúkú àti ebi pẹ̀lú ìnira ọ̀tọ̀wọ̀n gógó ìyẹn Head Bad Governance Protest tó wáyé lọ́jọ́ àkọ́kọ́ sọ́jọ́ kẹwàá oṣù kẹjọ, èyí tó di wàhálà ní ilẹ̀ Haúsá débi pé àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá wọ́n na àsíá ìyẹn flag orílẹ̀-èdè Russia sókè pé kí orílẹ̀-èdè Russia kó wá fipá gbàjọba lọ́wọ́ Tinubu. Ibẹ̀ ni wọ́n ti kó àwọn ọmọdé náà àti àwọn afurasí, ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọ̀hún tó dariwo kó tó di pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó pàṣẹ pé kí wọ́n yọ̀ǹda àwọn ọmọ náà nítorí pé lóun ò mọ̀ pé irú àwọn ọmọdé bẹ́ẹ̀ náà ṣe níṣekúṣe ìtọ́jú wọn sí ọgbà ẹ̀wọ̀n. Lẹ́yìn tí àwọn ọmọdé náà àti àwọn afurasí tọwọ́ tẹ̀ tó ti lọ ṣèpàdé nínú ilé ìjọba Aso Villa pẹ̀lú igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ Kashim Shettima ni wọ́n yọ̀ǹda wọn fún àwọn gómìnà ìpínlẹ̀ wọn, pàápàá gómìnà ìpínlẹ̀ Kánò. Ṣùgbọ́n nígbà tí ó ṣàbẹ̀wò sí ilé ìwòsàn tó ti lọ gba ìtọ́jú ìyẹn táwọn ọmọdé náà ti ń gba ìtọ́jú ìyẹn ilé ìwòsàn Muhammadu Buhari Specialist Hospital tó wà ní ìlú Kánò, Emir Sanusi Lamido Sanusi jẹ́ kó di mímọ̀ wípé nǹkan tí ìjọba ṣe ìyẹn àwọn ọlọ́pàá ṣe kò dáa, kò bójúmu rárá. Sanusi Lamido ní ohun tó jẹ́ kàyéfì ni pé ọ̀pọ̀ àwọn ọmọ náà tí wọ́n mú ní kò mọ̀ nǹkan kan pa ìwọ́de náà. Ó ní ọ̀pọ̀ wọn ni òkú pánù ìwọ́de nítorí pé iléèwé lọ́pọ̀lọpọ̀ wọn lọ tó sì ní wọ́n kàn lọ kó wọn ni. Emir Lamido Sanusi Lamido jẹ́ kó di mímọ̀ pé àwọn àgbàlagbà àwọn ọ̀dọ́ langba àwọn ló ṣiṣẹ́ náà ṣùgbọ́n tíjọba ò rí wọn kó tó wá jẹ́ pé àwọn ọmọ kéékèèké ni wọ́n lọ ń kó. Pẹ̀lú èyí Emir lóun dúpẹ́ lọ́wọ́ ìjọba Tinubu àti iléeṣẹ́ ààrẹ tí wọ́n wu ọmọlúàbí tí wọ́n sì tú àwọn ọmọ náà sílẹ̀, ṣùgbọ́n tó ní tó bá fẹ́ mú àwọn tó ṣiṣẹ́ tán ṣe ìwọ́de burúkú tó di wàhálà náà. Ó ní àwòrán wọn wà lórí ẹ̀rọ ayélujára, àgbàlagbà sì ni wọ́n, kì í ṣe àwọn ọmọdé tán kó. Nínú ọ̀rọ̀ tiẹ̀ gómìnà Abba Yusuf jẹ́ kó di mímọ̀ pé káwọn ọmọ náà kan máa lọ láì dẹ́ṣẹ̀ mọ́. Ó ní kí wọ́n jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ẹ̀kọ́ fún wọn láti má ṣe kópa nínú ìwọ́de kankan mọ́ ní ọjọ́ iwájú. Ó ní ṣé àwọn náà ti rí ní tójú wọn rí, tó sì jẹ́ kó di mímọ̀ pé bí ìjọba Tinubu ṣe dáríjì wọ́n kárí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ńlá pé àwọn ò gbọ́dọ̀ kópa nínú ìwọ́de tó lè di wàhálà tàbí ìwọ́de láti dìtẹ̀gbàjọba lọ́wọ́ ìjọba kankan lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́. Gómìnà wa jẹ́ kó di mímọ̀ pé òun ti pàṣẹ fún kọmíṣánná ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kánò láti wá ìdí kíláàsì táwọn ọmọ náà wà níléèwé àti láti ṣe ìrànlọ́wọ́ fún wọn láti lè padà sẹ́nu ẹ̀kọ́ wọn ní pẹrẹu.